Portable ọmọ Ọlálọmí àjànú olórin wèrè oníjó ìdààmú gbogbo industry pátápátá ìfòòró fún gbogbo àwọn entertainment Mr. Sasuse a sì dúpẹ́ Ọlọ́run sì ní ọ̀sẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn kan gbogbo àwọn tán yí mi ká tán mọ̀ mí dáadáa wọ́n mọ ìfẹ́ tí mo ní sí bọ̀bọ̀ yẹn mi ò sí náà tí máa ń nífẹ̀ẹ́ sí yẹn tí wọ́n máa pariwo lórí ẹ̀rọ ayélujára pé ẹni báyìí ní choice mi kódà tí n bá sọ àwọn olórin tí mo nífẹ̀ẹ́ sí ẹlòmíì gò kórìíra mi Naira Marley tí ń kọ̀ọ̀kọ́ púpọ̀ lójú ẹ̀yìn tó kùn àyànfẹ́ tèmi nù kágbórin ni ọ̀nbẹ́nu mọ́tò mi 247 ni mò ń gbọ́ Sasuse mo láìkì ẹ̀ gan tó bá tó ti wà kan tó bá ti dá wàhálà kan lẹ̀ àwọn tán mọ̀ mí pé mo fẹ́ràn ní àní sóti tán tẹ̀lé tí kò bọ́ yàn lọ́rọ̀ gbọ́ mo wá sọ fáwọn kan nu wọn mo lẹ́ẹ̀ mọ́rú fátífà rẹ̀ jẹ́ ó lè jẹ́ àjàgbá yìí nífà rẹ̀ àjàgbá yìí sí ń tàrà bísẹ̀gò bá yagi ilé tó bá yagi ẹ̀bá ọ̀nà tó bá fọ́ odidi ilé tán kó o ṣe olúkòso arábà bí ọkọ̀ yaná tó máa kí ẹ mọ́ fá rẹ̀ ó lè jógo tó ní ògo tí ó jẹ́ pé kò gbọdọ̀ ṣe sùúrù ni Ṣàngó ní bọ́nlé jiyàn gàngán tán tí tó pọ̀ mẹ́ síta gbangba olúkòso àrẹ̀kújáyé la yóò tó máa kí ẹnu ti wá kun Portable jù ọba alárájà ọba jẹrọjà ọbọwọ́ ọ̀ràngún àgálẹ̀ ìlàjà àwọn tán sì ń tẹ̀lé tán ṣe kẹ́ẹ̀pẹ́ púpọ̀ nù wọn àti jẹ àti mú wọn ní àtàtà ọ̀rọ̀ ààrò lóòótọ́ kankan tó lè ba sòótọ́ ọ̀rọ̀ alágẹmọ tí ń ṣe jẹ́jẹ́ kún pa káwọn àti ìsọ àwọn ọ̀pọ̀lọ́ tí ń jẹun rẹ̀ mọ́lẹ̀ ta ni ó nírú Portable nú ẹbí tí ó bẹ̀ lọ́n kúgo rẹ̀ ọwọ́ ọ̀kùn ńgbọ́ ọ̀bẹ̀rẹ̀ wọn ni kí ni ọdún kan náà ni bí ẹ pa àwọn làwòràwọ̀ ayé ọdún kìíní lọ kọ̀wọ̀ ọ̀kùn ọdún kejì lọ kọ̀wọ̀ ọ̀kùn pàjáwìrì musician tí kankan bá ṣẹlẹ̀ lálẹ́ òní nìsín láàrin ìṣẹ́jú àyà ó ti dé studio ó sì ń rí kọ ayé sì ń gbọ́ wàhálà ìpọ̀jù ọmọ Ọlálọmí pààrọ̀ pọ̀dọ̀ fún inú ara rẹ pera rẹ jókòó gànàgànà àwọn àbíká ń bẹ èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù bẹ́ẹ̀ bí èèyàn bá ṣe sùúrù bẹ́ẹ̀ wọ́n jẹ́ yànmọ̀ ayé wọ́n ló yànmọ̀ gbà kò jágídí ọjọ́ wèrè díẹ̀ sùúrù díẹ̀ láfijọ́ lò ó táwọn àbíká wa ń bẹ ó ṣe sùúrù tẹ̀ pátápátá tó fọwọ́ lẹ́rán gbogbo ẹ̀yin tó ọmọ Ọlálọmí bá ṣẹ̀ mo bẹ̀ yín fídíò yóò bí ọmọ ẹlòmíín náà èèyàn bá àmọ́ sọkò sọjà yọ lọ́rẹ̀ ọ̀rẹ́ Portable lè ní mo fẹ́ràn rẹ̀ nínú àwọn àṣìṣe àtàwọn àṣìwà àtàṣìṣe ọ̀rọ̀ Ìbàdàn ní POP ìlú ìyá mi nu wọ́n bá bá àwọn ìlú méjì kan bẹ tó bá bá wọn jà lẹ́ẹ̀ Yorùbá ò ní ríbi dé sí Ìbàdàn wọ́n ní àwọn òwú wọn ló wù ìrànró àmọ́ àìwí ìmẹ́nu kúrò lọ́ bá àwọn òwú jẹ́ tó bá tí Portable ọba kọrin mọ́ tí bá ń padà ti wí báyìí jọba dé Ìbàdàn tán ọmọ Ìbàdàn bá mọ̀ wọ́n nà lánàá fẹ́ kú àìbánisọ̀rọ̀ ìbàdàn àìbánilógún ìjàgbóró lógún ìlú Ìbàdàn Johnson by Johnson ọmọ ta ọmọ gbèrè Ìbàdàn lọ pọ̀jù sí tèmi ìlú ìyá mi ni bọ́ bá sọ ọ̀rọ̀ kì í ṣerú Ìbàdàn lọ ẹ̀kọ́ sọ ọ̀rọ̀ sí àwọn ìlú kéréje àwọn ìlú dísù ètò ló lè sọ́kò mú jẹ nítorí ọ̀sán ọ jẹ́ ìyá rẹ̀ Ìbàdàn wọn ò sí ìbẹ́ Ìbàdàn kò gbọ́ wọ́n fa wàhálà ó yẹ kó lọ wo àwọn ráyọ̀tì àwọn wàhálà tó ti ṣẹlẹ̀ rí nínú tó orílẹ̀-èdè Nàìjíríà ó rí i pé Ìbàdàn ni wọ́n gbá fọ́ǹtì nínú ká dà nǹkan lúkà sáré dá wàhálà lẹ̀ àwọn ọmọ tí ó yẹ pé ọmọ ìṣe ọkọ kú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wọn èé pagún wọn èé jẹ́gún wọn èé figún bọ́rí ìwò lẹ́nu awó wo lọ̀rọ̀ ọgún ẹni sọ̀tàn kékeré kan lórí ọ̀rọ̀ òjò lọ́kọ̀ ní ọ̀rọ̀ láyé ní gún bá gbẹ́bọ lógbòdì ọ̀run lọ kí gún tó padà délé ayé òjò ti rọ̀ wọ́n wá lẹ́ni ọlọ́run tó bọ̀ ìkílá fi sẹ́lẹ̀sẹ̀ olóore wọ́n bá sọgún dẹ̀ran àìpa wọ́n sọgún dẹ̀ran àìjẹ́ wọ́n sọgún dẹ̀ran àìfi bọ́rí àwọn ọmọ kéékèèké kan wá fẹ́ wá sírí ọ̀nà fẹ́ wá sírí ajé wọ́n wá dífá fún wọn ní ẹran tó ti lọ ọ̀run tó ti bọ̀ rí ni wọ́n wádìí lọ wọ́n wádìí bọ̀ wọ́n ní pé gún ni nígbà ní kò ní í ṣe é ṣe ọ̀rọ̀ wo lójútùú lẹ́ ń sọ̀hún kò sẹ́ni tí ó pagún kò sẹ́ni tí ó jẹgún bàbá ta ni ó fi gún bọ̀ rí àdífá àjọ kìíní àná tó ní kán dífá ròde ọ̀run náà tó wá padà sọ wọn pé wọ́n á máa pagún wọ́n á sì máa jẹgún kódà wọ́n á máa fi gún bọ̀ rí èèyàn gbọ́dọ̀ sọ ní. Odidi ìyàwó Aláàfin Ọ̀yọ́ àná bíbà tó ń bá àwọn obìnrin gan jẹ́ sọ fún ọ gbogbo ẹ̀ bá tú àṣírí òbò àti ìdò ní bó tí ì jáde láyé wọ́n bá fẹ́ ṣe wọ́n náà wọ́n má ṣe lọ ọ̀dọ̀ àwọn obìnrin ìró tóbìnrin ń rò ó orí pé tán bá tú báyìí tán túnú tán báyìí fún pínpín wọ́n ti dè náà nù ó ti kọ́sẹ̀ lára obìnrin jù àwọn kan ní pásítọ̀ tó gbá létí ni kó tó gbá pásítọ̀ létí kọ́ ló ti ń ṣẹ̀ ìwọ nìkan lọ bóríṣiríṣi èèyàn jà ìwọ nìkan lọ bóríṣiríṣi èèyàn fa wàhálà ifá rẹ bá jẹ́ fá aláriwo bó bá jẹ́ fá jẹ̀gbọ̀n tó bá jẹ́ fá wàhálà ọmọdé rẹ pé kó dájẹ́ ọpẹjọ́ dájẹ́ ọwá pààrọ̀ gidigba tí ò ní gbé káwọn òbí rẹ mọ́lé báyìí
ó tún bọ́ sórí ayélujára oní bàbá ẹ̀ ló yẹ kó gbé gbèsè bàbá rẹ̀ ní gbowó bàbá rẹ̀ ní náà mo rí táìpì ní omi ìrì fídíò yẹn o ọwọ́ ń sọkún lé ìjọsìn ní ìṣe ó tún ṣe fídíò ọmọ tó ṣe gànàgànà ẹ̀ pọ̀ ọmọ Ọlálọ́mí èmi bẹ lọ́hùn tó láti rógo lò ọ̀rọ̀ ọ̀run gbogbo àwọn tó wá sí ọ lóore pátá lòun fi bí iṣu ta ṣé fátó ṣẹ́ náà ni ṣé fàárẹ̀ náà lò ní ọmọ fàjọgọ̀dì gbogbo ẹ̀ bá sí ọ lóore kọ́ ọmọ ẹ̀bú wọn ó tún fẹ́ràn àbùkù kan ìkànnì àwọn tẹ́jọ́ ń kọrin pẹ̀lú àwọn business kékèké àwọn dí kékèké tẹ́yìn gbà ló tún gbà lọ́wọ́ rẹ̀ ọmọ pé gbogbo àwọn onídokòwò aṣẹ́wó ni wọ́n tán bá rí pé ó pé wọn ó gbé polówó wọn fún èyí pìrìsẹ́ńtọ̀ 100 lè máa bá iléeṣẹ́ kan ṣèpolówó kí ni tiẹ̀ wọn bá ti lò gbà tiẹ̀ tán lọ́dọ̀ jẹ́ lómi inú ló gbà ọmọ Ọlálọ́mí ọlọ́run fọládé dé àsìkò ìbí ògo orí òní wálé òsì ní tán o ọlọ́run jẹ́ onítàn rẹ o ìjọba àpapọ̀ látòrí ààrẹ wa mo bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fojú sùnùkùn wọ̀rọ̀ sùnùkùn rẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ olùdarí wa nípínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún àti gbogbo àwọn ìgbìmọ̀ àtàwọn amúṣẹ́ṣe àtàwọn apàṣẹ aláṣẹ ẹ jọ̀ọ́ ẹ rí bí ẹni pé a máa nírú wọn darí ẹ fílẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tí ọba ti la ẹ̀ṣẹ̀ apààyàn lọ ní o tí ó sì la ẹ̀ṣẹ̀ pé wọ́n gbé gbòógì olóró àmọ́ bá àwọn nǹkan ìjà olóró bí ìbọn bí àdá bí bọ́ǹbù bí nǹkan kan ẹ jọ̀ọ́ ẹ tamper justice with mercy mi bẹ́ẹ̀ ni o torí àwa iná ìwógo káàkiri kọ́lọ́njárí tí a náà lò kí ẹ̀ tó lórúkọ ọlọ́run ká tó wá sọ pé kórúkọ wọn tó wá bàjẹ́ bọ́lọ́mbà ikú ọyọ́nu wà lájọgọ̀dì ìfòrò tó wà yìí tẹ̀lẹ̀ jẹ́jẹ́ o ilẹ̀ lójú ilẹ̀ sì ń yọ o ọlọ́run níjó de sọ fún ayé o gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ̀jẹ̀ má bínú ẹ dáríjì ẹ járùkùnlé àbíamọ.